má ṣe àyígbè tọ́lẹ̀ tí wọ́n ò ní olóhùn náà sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣòkú ìyá ẹ̀ níbi tó ti ṣòkú ìyá ẹ̀ mẹ́wàá máa ṣẹlẹ̀ oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ kọ́lọ́run kó má ṣe wá ní ọmọ ìyá Haúsá ṣe rí ọyàn wa ìyàwó obìnrin ọyàn wa yìí ọlọ́run má jẹ́ kó kan tí ọyàn ìyá bá kan ó máa ṣẹ̀ sí orí àwọn ọmọ bó bí ìyá yẹn bá tiẹ̀ bímọ fún 1001 ọkọ kò yẹ kọ́yàn ìyá kọ ní kó kan ní jet age tá a wà yìí níbi òkú ìyá máa ṣe àyígbè ojú rí ẹnu dẹ̀ máa sọ ojú rí ẹnu máa sọ ẹ̀yin náà ṣàtìmọ̀ òótọ́ wọ́n jọ wọ ìpele àti something like ìpele you understand ẹ jẹ́ kí n lọ mú pèlè yẹn wá àwa náà nírú ẹ̀ something like that. ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí Adébímpé Aláṣọ Àdúrà ó ti give judgement ó ti sọ̀rọ̀ nípa àti ìyá Mercy Aigbe tí yóò ṣe àti Lizzy Anjorin ó sọ̀rọ̀ nípa àwọn méjèèjì yìí ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. see like this tí wọ́n kàn dẹ̀ jẹ́ wọ́n wá ṣe ní Ghana design kété ṣé mọ̀ ọlọ́run má jẹ́ kọ́yàn wá kan wàláì gbogbo àwọn obìnrin àdúrà ni o ẹ ṣàmì àdúrà yìí o ọ̀nà yín ò ní kan gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí ọ̀nà yín ò ní kan ọ̀nà yín ò ní kan irú something like this ni Mercy Aigbe ilé adẹ tí lo eléyìí láti 2023 ẹ̀yin náà rí nǹkan tó kàn sí yèyé fìwà sọ̀rọ̀ so something like this kàkà kí tiẹ̀ eléyìí tí ó tiẹ̀ títẹ̀bí fi jẹ́ yèyé fìwà sọ̀rọ̀ yìí wọ́n wá fi kente design wọ́n fi ṣe tí a bá ń sọ fún yín pé fashion icon lọ́mọ tèmi òun ló design Lizzy Anjorin mi òun ló design aṣọ òkè yìí fún mi ní 2023 tí mo fi jẹ́ oyè yèyé fìwà sọ̀rọ̀ òun ní àwọn kan ni wọ́n wá fi ṣòkú ìyá wọn níjẹta àtàná ntáwa ti lò láti 2023 tí Lizzy Anjorin tó ti design ẹ̀ fún mi ṣẹ́yìn náà rí abẹ́ẹ̀ rí ṣé ẹ rí abẹ́ẹ̀ rí tá bá sọ fún yín pé fashion icon là ń bá dìun òun rèé o so tí alákọ̀ọ́kẹ́ bá ń sọ̀rọ̀ kí gbogbo yín kẹ́ lọ sẹ́ńpẹ́ mo mi ti bá sọ gbogbo wọn tí mo bá ń ṣe yẹn àwọn tí wọ́n rò pé tí wọ́n mọ̀ kọ́ lọ sẹ́ńpẹ́ design táwa ti lò 2 years ago 21st of October 2023 láti lò ṣẹ́yìn náà rí alákọ̀ọ́kẹ́ ló design ni so well yàtọ̀ sí pé wọ́n lo aṣọ tí wọ́n ti lò ní 2023 mẹ́wàá máa ṣẹlẹ̀ bá ṣe rí Patience ẹ̀gbọ́n Patience Mercy Aigbe ojú ẹ̀ báyìí ọ̀kan ló wò bí Mercy Aigbe ṣe gbégò tó gbégò dúdú sójú tó ń jó aṣọ wọn ò bára mu aṣọ wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin bóyá wọn mẹ́ta ni arọ́bìnrin mẹ́ta àtọkùnrin kan aṣọ wọn ò bára mu ibi tẹ́ tí wọ́n kọ́ máa mọ̀ pé ọyàn ìyá tó kú yẹn with all due respect o màmá tó kú o ipe ọyàn ẹ̀ kan ọyàn ẹ̀ kan
nítorí pé tá a bá ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá tó bí ni lọ́mọ tó dẹ̀ bí ọmọ méjì mẹ́ta ó yẹ káàrin wọn tiẹ̀ lè gún ní at that moment in time. wọ́n pe white ṣé aṣọ white ni Mercy Aigbe wọ̀ yẹn no beige náà ń paṣọ tó wọ̀ yẹn butter colour àbí ṣé white nìyẹn off white ẹ̀yin tẹ́ máa pera yín tẹ́ máa ṣe pé ẹ mọ fashion nìyẹn o wọn ò lè pe white kí alákànkẹ́ mi kó wọ off white lọ síbẹ̀. so níbi òkú yẹn patience ojú ẹ̀ báyìí straight ni kò wo bí táàbùrù ẹ̀ wà bí yẹn tiẹ̀ ṣe ń kúrú tó ń ga pé káyé má rí di àwọn tó o bá fẹ́ káyé rí di ẹ̀ Mercy Aigbe o lè ra aṣọ yẹn kó o ra aṣọ tí irú eléyìí tó wọ̀ yẹn kó o ra fún gbogbo àwọn àtẹ̀gbọ́n ẹ̀ àtàbúrò ẹ̀ ọkùnrin yẹn right káti ẹ̀ sọ́pọ̀ ọkùnrin ò ní wọ̀ kí ẹ̀yin obìnrin káṣọ yín tiẹ̀ blend kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ ni oníkálukú ni wàá gbé aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tẹ́ ẹ ti ń gbé ìyá yín lọ sílé ìkẹyìn ẹ tún gbé ìwà burúkú ìwà pé ta ni ó mú mi ìwà pé ẹ̀sìn rèé kẹ́sì wá ṣe wọ́n ẹ gbé lọ síbi òkú ìyá yín kò dáa rárá tí ò bá tiẹ̀ ń ṣe bàbá kan ló bí yín ṣe bí ọyàn ọ̀yá kan náà lẹ́jọ́ mú lẹ́yìn ìgbà yẹn oníkálukú tí wàá ṣeré ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ gba họ́ọ̀lù tiẹ̀ lọ́tọ̀ àwọn wọ̀nyí gba họ́ọ̀lù tiwọn lọ́tọ̀ ó ṣòpè fámìlì yín ogun so kílẹ̀ ní máa jealous ọmọ kan ṣoṣo bíi 1 trillion sí tó ń jẹ́ Lizzy Anjorin òun rìnrìn ìdọ̀tí kò lè wá sírú àwọn pátí rágbàràgbà bẹ́ẹ̀ yẹn ó ṣe tiẹ̀ o wà náà so kí ló fẹ́ pè sí ẹ̀yin jẹ́ ṣé irú pátí òṣì yẹn lẹ́rù pé Lizzy Anjorin máa lọ pátí tí ò sí sítórì rẹ̀ ń bẹ kò sí sítórì rẹ̀ ń bẹ tó bá tiẹ̀ jẹ́ bàbá ni àní àwọn ọmọ ìyá ilé ìṣe báyìí àwọn ọmọ ìyá ilé ìṣe báyìí ṣùgbọ́n ọyàn kan náà lè jọ mú kí bàbá yín tiẹ̀ ṣọ̀tọ̀ọ̀tọ̀ ó yẹ kẹ́nu yín lè kó nígbà tẹ́ ń gbé ìyá yín lọ lé kẹ́yìn nítorí pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àgbáláyé ẹ̀kọ́ ló yẹ ká máa rí so ǹjẹ́ ti gbọ́ ìpè ńgbà tí wọ́n ń ṣe private burial fún ìyá Mercy Aigbe òun àti àwọn ẹ̀gbẹ́ àti àwọn àbúrò ẹ̀ wọn ò wọ aṣọ kan náà lẹ́yìn ìgbà tí wọn ò wọ aṣọ kan náà kọ́ animosity ó wà láàrin wọn. àpákàn mi ò jọ jẹ́jẹ́ mi ni mò ń lọ ò bá jẹ́ bílíọ̀nìà kò jẹ́ tírílíọ̀nìà ó àpò adékàsì lè ṣe tiẹ̀ sí nǹkan tó pa adékàsì lẹ́kùn gan nìyẹn pé ẹni kí lẹ́kùn yìí ṣe pọ̀ tó báyìí ohun tó pa lẹ́kùn nìyẹn pé ìyá yìí ọyàn ẹ̀dẹ̀ kan with all due respect yo àwọn olówó ṣùgbọ́n ọyàn ìyá mi ò kan ìgbà tẹ́mi ń ṣòkú ìyá mi níwọ̀nba nǹkan tá a ní ṣé bó o ti mọ ẹlẹ́wà ṣàkún aṣọ ládẹ̀ máa ń ró wòrán aṣọ gbogbo wa jọ wọṣọ kan náà ni láti reception láti wakekeeping aṣọ kan náà lájọ wọ̀ a lọ gbókú a lọ sin òkú aṣọ kan náà lájọ wọ̀ a ṣe thanksgiving aṣọ kan náà lájọ wọ̀ ó ṣòpé ìdílé tó gún àgbájọwọ́ la fi sọ̀yà ìyẹn ní ti fámìlì Mercy Aigbe ẹni tó bá wá gbàdúrà kóun wá sìn ìyá òun bí Mercy Aigbe àti àwọn ẹ̀gbẹ́ àti àwọn àbúrò ẹ̀ ṣe sìn ìyá ẹ̀ ó kú ó kọ̀ lọ́run ìkan kejì ta tún rí ń bẹ̀ òun ni pé ọmọkùnrin kan ṣoṣo tá a rí
wọ́n fọwọ́ fà á ni wọ́n fọwọ́ mu ni ó ń rẹ́rìn ṣìṣìṣì àwàyù ẹni ìjọba ọlọ́run jẹ̀dá lọ ó ń rẹ́rìn ṣìṣìṣì kò ní kí n máa sọ fún yín irú nǹkan tó ṣe é Juliet Adékọ́lá àwàyù ẹ̀yin tí mo rí nìyẹn o torí ṣe pé tí gbogbo ẹ̀ wà lórí mi nǹkan mi tí mo kàn fẹ́ kó máa flow kó máa wọnú ara yóò ti yé yín ọkùnrin tá a rí wọ́n fọwọ́ dì í mú dọ́dọ̀ yọ àkúrápá àwàyù wọ́n fọwọ́ dì í mú ìyẹn náà bú sẹ́kún ó sẹ́kún kíkorò pé ta ló máa tọ́jú ìyàwó tí kú ta ló máa tọ́jú òun and it made me this one is very serious that anybody with disability they are always vulnerable till they enter their grave. Because I did learning disability. I am a learning disability nurse, trained in Republic of Ireland, worked there, and now working in the United Kingdom. I am a intellectual disability nurse. And I understand because our job is from cradle till the grave. I can see that vulnerable moment in that vulnerable individual. That now, what is life going to be for me? Now that my mother has gone to glory. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ tó jẹ́ pé àwọn ọmọ yín wọ́n kú síbì kan. Mo gbàdúrà wípé kẹ́ ẹ fi ìfẹ́ sí àárín àwọn ọmọ yín nítorí pé ó bá di ọjọ́ kan a máa lọ a máa fi àwọn ọmọ wọ̀nyẹn sílẹ̀ ọmọkùnrin yẹn ó sun ẹkún kíkorò níbi tí wọ́n ti ń sìn ìyá wọn nítorí pé ó rí gbogbo ohun tó ṣẹlẹ̀ láàárín àwọn àbúrò òun àti ẹ̀gbọ́n òun tí wọ́n jẹ́ alára pípé in quotes. Ìpè ṣé bí ayé òun ṣe máa rí rèé ṣé wàá fi síyá pa wọ́n ṣé nǹkan tí wọ́n máa ṣe lélẹ̀ báwo ni life òun ló ṣe máa move forward ìyá tó ń tọ́jú òun náà lélẹ́yìn. Tí ẹ bá fẹ́ rí story yẹn dáadáa ẹ lọ sórí legit ẹ rí níbẹ̀ Ọlọ́run kó jọ kó ṣàánú fún wa. Ìyẹn wá lọ wá ṣe pátì a rí pátì náà dùn ó lárinrin oúnjẹ wà lórí tébù ọtí wà lórí tébù unlike àwọn pátì kan tó jẹ́ pé wọ́n máa fẹnu sí tó jẹ́ pé gbogbo àwọn tó wà ń bẹ̀ tó bá tiẹ̀ rí ìgò ọtí tó lọ bá wọ́n á fẹ́ jàgbà ọtí yapa omi yapa oúnjẹ yapa ní ìwọ̀nba tá a rí láwọn orí tébù yẹn a dẹ̀ rí pé àwọn èèyàn wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ wá wo àti wa sílé kò dé àdúgbò. Kún ìmọ̀ọ́dà kí ló ṣẹlẹ̀? Kún ìmọ̀ọ́dà ẹwọ̀ yóò wọ́n nà débi tẹ́ wá lo bàtà àgẹ̀lẹ̀ kún ìmọ̀ọ́dà kí ló ṣẹlẹ̀? Léèsì tẹ́wọ̀ yóò wọ́n nà débi tẹ́ wá lo bàtà àgẹ̀lẹ̀ àti aṣọ oraim àti ìpèlé kí ni báàgì pínkì àti bàtà pínkì wá lórí ilé mọ̀? Ìmúra yìí aṣọ yóò dẹ̀ wọ́n débi tí ìmúra yẹn máa lọ fà báyìí ẹ ti ṣe abẹ́ ṣẹ̀ tó wá rí báyìí ẹ dẹ̀ ti bọ́ sọ́dọ̀ yàrá jẹ́ yàrá aṣọ ẹ ti bọ́ sọ́dọ̀. Tá a bá sọ wípé èmi náà ò mara mú o alákọ̀ọ́kẹ́ máa múra fún mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n tá a bá wá rí àwọn tó ń pera wọn ní goat mother àwọn ní fashion icon influential tó wá múra tí gupio lace tẹ́ ẹ wọ̀ tó ní touch of white and lemon tẹ́ ẹ wá gbé gèlè lemon tẹ́ ẹ wá wé ìpèlè lemon sí tẹ́ ẹ gbé ságìkà tẹ́ ẹ wọṣọ kí ni pínkì wá ń bẹ̀ kí ni pínkì ń wá lọ́dọ̀ fashionista goat mother
ó lọ fà o ó lọ fà kò sí ìtìjú ń bẹ̀ pè mí màá bẹ́ẹ̀ bá Lizzy sọ̀rọ̀ àjù.